Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun àti ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí ọ̀sà. Ṣe dáadáa la jí, ọ̀dẹ̀ ọ̀dà bí, a kú ìyálẹ̀ta. Gbogbo wákàtí ọ̀wọ̀ tí ètò mi yìí bá dọ́dọ̀ yín yóò tù wá lára, kò ní gbòdì lára wa. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Àní ká góńgó ṣayé, agbára Ọlọ́run, àní gbáyé wá wòran. Ẹlòmíì ra ọjà mílíọ̀nù ká ṣọ́ọ̀bù kọ̀rẹ́ ní bá ta àbí kọ̀rẹ́ ní bá rà á. Ẹlòmíì kó mọ́tò kalẹ̀ ó fẹ́ tà kọ̀rẹ́ ní bá rà á. Ẹlòmíì pèrò títí wọn ò yàdọ̀ ẹ̀. Lọ lo iṣẹ́ ìkórìíra kó sì lo ẹ̀yọ́nú tó dáa kó sì fi tùràrí. Àwọn bólódì òkú òde òwú gbẹ́gi, àwọn ni wọ́n ń bọ ọ̀nà jà. Àwọn òjìji fìrí ni wọ́n ń bọ ọ̀nà jà. Wá gbọ́, fáfàyín ẹ̀yin tẹ́ ń tajà ṣọ́ọ̀bù, ẹgbẹ̀jú ẹ lọ ṣiṣẹ́ yìí. Yìí máa jẹ́ kí oko òwò ẹni kó ṣe kánmọ́kánmọ́ ni. Ẹ lọ tọ́jú ewé àwòrì pèpè tútù tó jẹ́ tòòjọ́. Eegun orí ìnàkí ni mo pè ó, ìdá kọ̀ọ̀kan mi ó, ìnàkí. Ẹ gbọ́, gòrílà, òun ni mò ń dákọ fún yín o. Ẹ máa ń lọ rò pé báyà mò ń dákọ kinní kan o. Eegun orí òkú èèyàn o. Eegun agbárí ìnàkí ni mo dákọ o, ẹranko. Ẹ gbọ́ mi yé o. Torí ọ̀tọ̀ ni mo tẹ́lẹ̀ mi ò tú sí o. Bí ọba ju ṣébélé báyìí lọ, ẹ fi kún. Afárá oyin lọ́pọ̀lọpọ̀. Ẹ kó lé. Ẹyẹ kan bẹ wọ́n ń pè ní ẹyẹ ọ̀tàtà, ẹ fi sí. Ẹranko kan bẹ wọ́n ń pè ní ẹ̀tà, ẹ fi sí. Wèrèpè tí máa jó ní wàìwàì. Ikọ̀ omori tí wọ́n máa pè ní bẹ̀nẹ̀ o. Eku ẹ̀ sá mi. Ó lé kọ̀ọ̀kan tí wọ́n máa ń pè ní bẹ̀nẹ̀. Wèrèpè yá wà tí ọ̀pọ̀ á kò lè lórí. Odidi atare á jò. Tàbá jò tán, á pò lọ́sẹ̀. Àbá pò lọ́sẹ̀, á máa wẹ̀ ẹ́. Tó bá jẹ́ pé mọ́tò la fẹ́ fi tà, ẹ máa fi fọ mọ́tò yìí. Ọjà tẹ bá gbé kalẹ̀ tẹ bá fẹ́, tó bá jẹ́ èyí tí omi lè wọ̀ ni o. Ìpara rẹ̀ ń padà fún yín. Ìpara rẹ̀ ẹ bá pàdé ní part 2 iṣẹ́ yìí. Ẹ kó ojú lọ́nà ń fún yín. Tó jẹ́ pé ẹ máa wọ́n ìpara rẹ̀ sí ni. Ẹ sì mọ̀ pé ẹ ra àánú gbà ńbẹ. Ṣùgbọ́n ìwọ tó bá ń gbé nǹkan kalẹ̀ bẹ́ẹ̀ tí àkọ̀tì bá ń wá, kíyèsára rẹ̀. Torí ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ìdènà láyé fi ń bá jà, ìjàǹkáríwọ̀, bí kí wọ́n máa àánú ara rẹ̀ kúrò. Ẹni wọ́n bá mú àánú kúrò lára rẹ̀ kò lè rà àánú gbà o. Àwọn olówó máa bá gbé báyìí wọn ò sí. Kódà wọ́n tún máa fìyà owó jẹ ni. Bẹ́ẹ̀ ni. Wọ́n wá fi sọ àwọn olówó lẹ́nu ní, ìwọ tó jẹ́ pé àwọn olówó ni wọ́n ń bọ rìn. Ìwọ tó jẹ́ pé àwọn olówó ni wọ́n ń bọ ṣe ẹ̀rí nǹkan. Ṣẹ́rí pé wọ́n ti fowó sọ lẹ́nu. Ṣùgbọ́n tí a bá lo bí iṣẹ́ àwọn àgbàlagbà, ìmọ̀wọ́ kúrò, nǹkan kan tó kọ́kọ́ lo àtúndé tó wá lo ṣẹ́ yìí. Bí ìgbà tó ń fi mílíkì mú gààrí ni. Ògo gan ó rí pé ọ̀bọ ayé. Ẹ mú nọ́mbà yìí ẹ mọ́ ọ̀dọ̀. Nọ́mbà tí mo fẹ́ fún yín yìí kò wá fún gbogbo èèyàn o. Ìwọ tó fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ayé rẹ, owó ló san. Ìwọ tó fẹ́ tọ́jú ara rẹ lánàá ewé àti egbò, ìwọ ló wà fún. Ẹ fi iṣẹ́ kan lẹ̀, ẹni á ṣe kinní kan, má torí ẹ pè mí o, ìní dọ̀ lóhùn. Àbí ìwọ tó fẹ́ ra ọjà lọ́dọ̀ wa, tó bá pè mí tí bá ń bẹ ńlẹ̀, ìní dọ̀ lóhùn. Àǹfààní tó wà fáwọn tó tí nọ́mbà mi wà fún nìyẹn. Ìwọ tó bá fẹ́ join group, WhatsApp group, ó bá mi sọ̀rọ̀ ní WhatsApp ni. WhatsApp group yìí ọ̀nà méjì ló pín sí. Private ń bẹ, owó ni wọ́n fi ń wọ bẹ̀, 10,000 naira ni. Fẹ́ni tó wà ní Nàìjíríà, ẹni tó wà ní Benin lọ 10,000 CFA ni. Tó bá wà ńbẹ̀ yẹn, ó máa béèrè gbogbo iṣẹ́ tí a ti fi sílẹ̀ tí ò yé ọ, á ṣàlàyé. Àwọn ewé kan tó ọmọ tó mọ́ rẹ̀, á ṣàlàyé fún ọ. Ọ̀sáyà ń béèrè ògùn bọ́ o, ọ̀sáyà àfọ̀ṣẹ́ o, ọ̀sí àwọn ọṣẹ kátikàti kan, ọ̀sáyè ṣùgbọ́n táyé ẹni fi dá, á dára wa lóhùn. Ẹ gbọ́, tó ṣùgbọ́n àìsí parí, ọ̀sánwó mi.
tó o bá ti san àmì ikọ̀ rẹ̀ jù ú ta ni o kò sì jẹ́ nù. tó èyí ò dúró bẹ́ẹ̀ wọ́n tó wá fẹ́ fi DHL gbéṣẹ́ rẹ̀ àyè wà fún wọ́n lọ sanwó rẹ̀ mọ́tò lọ́ fẹ́ fi gbé wọ́n lọ sanwó rẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ ra ọṣẹ àtúndè ní ẹ̀yọ́nú ní àpòrò ọ̀fà ní ọwọ́ alẹ́ lórílẹ̀‐èdè Benin ẹ̀yin tẹ́ bá fẹ́ ń fún yín ní nọ́mbà bàbá Àlàkẹ́ kẹ̀pẹ́ yóò tà fún yín lẹ́yìn ọjà Adégàkàn níbi Túndé ti ń ta motors ibẹ̀ ni ọ̀dọ̀ mi lórílẹ̀‐èdè Benin bó ṣe jẹ́ nù wọ́n tó bá fẹ́ ra ohun tí mo kà yìí ọba ńlẹ̀ ń bẹ́ o 20,000 CFA òun ni ike kan tó bá jẹ́ méjì lọ́ọ́ rà 30,000 ni tí í ṣe 30,000 kò sí 30,000 CFA price tìlú kọ̀ọ̀kan kò yàtọ̀ price torílẹ̀‐èdè Benin òun ti Niger Congo Malabo Togo Ghana Burkina Faso Gabon Liberia tó tún fi wọ láǹpẹ̀ orúkọ gbogbo bíbá yìí gbogbo èmi ni Côte d'Ivoire lọ ní gbogbo ẹ̀ Gambia lọ so iye kan náà ni kò sì jẹ́ nìyí yẹ́ ìyá wa kò ní yẹ́ ẹ ìhun tá a fẹ́ Ọlọ́run ó ṣe ìhun tá a fẹ́ Ọlọ́run lè jìnnà sí wa tó wọn ní bójú bá rọ̀ ilé àgbàtura ilé ayé wa kọ́ gbàtura o ogun ń ta mí romí Ọlọ́run gbé kúrò nínú ọ̀rọ̀ wa o faradẹ̀ wa o ire kàbìtì òní ọ̀sán wa o.